tó tọ́ àkú ojúmọ́ lẹ́nìí ní tìbútòrò ilẹ̀ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé. Àkú ojúmọ́ tòní àtúkò kó lè bá dáa tí gbogbo wa ń bá káàkiri. Ọlọ́run ọba tó láyé tó lọ́run yóò máa kọ́ wa mọ̀ ṣe. Kò ní jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kò ní jẹ́ ó dojúrú. Àní bọ́ sọ́wọ́ àwọn àka ènìyàn nílẹ̀ Yorùbá. Gbogbo ibi tó gún dẹ̀ ti ń jà ara Yorùbá làwọn tó láyé àtàwọn onílẹ̀ ni wọ́n ti gbé wa níjà. Wọ́n ó jà borí ogun. Ogun kéré ó tóbi kò ní borí ilẹ̀ Yorùbá o, lágbára bàbá wa. Ẹ rí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ ètò yìí lénìí, mo kí yín tológun, mo kí yín tẹ̀ṣọ́. Ọ̀rọ̀ wa ò ní dàrú lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó nílé ayé, ọba tí ń ṣàkóso ayé lọ́wọ́lọ́wọ́, títí ń ṣe é bọ̀ látàná, tí ó sì máa ṣe lọ láéláé. Ọba tí ò ní ṣíwọ́ fẹ́nì kankan, ọba tó lágbára ju gbogbo tí ń bẹnu ayé lọ, ọba àjíronú kan, ọba tó jẹ́ pé tọ́tù tó sì bá jí òun lọ́kàn wọ́n kọ́kọ́ lọ bẹ̀ náà pé Elédùmarè o, ìbà rẹ o, àwa kí ọ ayìn ọ lónìí. Gbogbo àdáwọlé wa nílẹ̀ kóòtù òjíire torí kílẹ̀ bàbá wa ó lè bá a sunwọ̀n là fi ń ṣe gbogbo àwọn kò kárí tá à ń ṣe yìí. Ọlọ́ọ̀bọ sì jẹ́ kó sunwọ̀n lágbára Ọlọ́run. Ilẹ̀ Yorùbá ò ní dàrú. Àwọn àka ènìyàn ọ̀tá Yorùbá ò ní tẹ̀yìn gbèrú wa. Ẹ rí bí ìlú ti rí. Ṣe rí kókó ọ̀rọ̀ tòní ó pín yẹlẹyẹlẹ sọ́nà tó pọ̀. Ó pín yẹlẹyẹlẹ, ó pín sọ́nà tó pọ̀ gan. Kọ́lọ́run ọba tó láyé kó wá dúró tì wá nílẹ̀ Yorùbá. Ibi tá a bá sọ délé ní tá a fi tì. Kọ́lọ́run jẹ́ kí gbogbo ẹ̀ níyànjú. A kí ẹni bí ẹni, èèyàn bí èèyàn. Bàbá wa Bọ́lá Ahmed ọmọ Tinubu, à ń rí ribiribi tó ń ṣe. Bó tiẹ̀ jẹ́ pé ìlú ò tí ì dùn bá a ṣe fẹ́. Ìlú ò tí ì dùn bá a ṣe fẹ́. Ṣùgbọ́n pẹ̀lú àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé nínú àwọn ogun tó ti jalẹ̀ Yorùbá, àti rí àwọn ipa ribiribi tẹ́ ti sà. Nínú ìjọba tó kọjá lọ, ìjọba bàbá Buhari, ẹ sà á rí. A tún ti rí nígbà ìjọba titi yín náà àti ibi tẹ́ sà. Tí wọ́n bá ní Yorùbá, wọ́n gbajúmọ̀ nóòtù ìṣèlú báyìí. Tó bá sọ bí 20 ọdún sẹ́yìn, kò sẹ́ni tí ò ní jiyàn ẹ̀. Kò sẹ́ni tí ò ní jiyàn rẹ̀. Ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́run, ibi tẹ́ bá dé Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Mo rí wípé ẹ̀ ń jà bí ogun ni, tí ń dùn yín lórí ẹ̀mí lẹ̀ fi ń ṣiṣẹ́. Ọlọ́run sì fún yín ṣe. Torí kẹ́nu Yorùbá tó lè tọrọ, kẹ́nu Yorùbá tó lè tọrọ bí òwe àwọn bàbá wa kan ni. Wọ́n ní bọ́wọ́ ẹni ò bá bèkúdà, a kì í béèrè ikú tí ó pa bàbá ẹni. Òdodo lọ̀rọ̀ òwe Yorùbá yìí, òdodo ọ̀rọ̀ ni. Tẹ́ ẹ bá wò lọ, ẹ fojú sùnmùnùkùn, ẹ fi wò ó, ẹ rí pé òdodo ọ̀rọ̀ ni. Nígbà tí bí ọdún bíi mélòó kan sẹ́yìn, sọdún 2 sí 3 sẹ́yìn, tí olóyè Sunday Igboho
Ìgbòho bàbá Dámì àti bàbá wa Bánjí Akíntóyè tí gbogbo wọn gbégbèsè wípé àwọn wà bí òpin wọn wọ gbogbo dẹ́kun sí ìyànjẹ tí ń bá àwọn ọmọ kóòtù òjíire ní Nàìjíríà. Wọ́n gbìyànjú wọn sàǹpá, ṣùgbọ́n nígbà yẹn èmi pàtíkúlà mi ìtẹ̀lé wọn, ìdí tí ó sì jẹ́ ìtẹ̀lé wọn ò ju pé mo rí wípé kò tí ì sọ́nà ń bẹ̀. Ìrìn àjò yẹn èmi sì ń dó lórí ẹ̀dọ̀la, kò ì sọ́nà níbẹ̀. Kì í ṣe bí ṣe máa rí ni wọ́n ṣe ń pè wọ́n. Bàbá wa Bánjí Akíntóyè kàwé gan, pòfẹ́sọ̀ ni wọ́n mọ̀ pé bó ṣe rí òun kò tí ì sọ́nà ń bẹ̀. Àwọn gan ò jẹ́ sọ wípé lọ́la àbọ̀túnla ni ó yá, wọn ò lè sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n lè tí ó kọ́kọ́ yá ṣe nínú ìrìn àjò òun lè lè tí Bọ́lá Ahmed kọ́kọ́ dì mú yìí. Ìyà jẹ̀ran Yorùbá gan, ìyà jẹ wá gan. Ó bẹ̀rẹ̀ látòrí ìgbà táwọn òyìnbó gbàjọba orílẹ̀-èdè yìí, tó òyìnbó kó orílẹ̀-èdè Nàìjíríà lẹ́rú. Wọ́n ti bá Yorùbá tá a ti ní ètò ìjọba tiwa tó ti dá dúró. A ti ń ṣètò ìjọba, a ní oníbodè, a ní àwọn tí ń gba owó ìṣàkọọ́lẹ̀ tax, a ní àwọn tí ń ṣètò ọrọ̀ ajé, a ní ọjà ńlá, a dẹ̀ ní ọjà kékeré. Ó ní bá ṣe ń operate àwọn ọjà wa lọ́rọ̀ọ́rùn. 5 days yẹn ò sì tán lẹ̀ Yorùbá dọ̀la. Àwọn ọjà tá à ń ná jọ́ mẹ́ta wà, eléyìí tá à ń ná ní ọrọ̀ọ́rùn wà, tó ń pè ní 5 days. Ó wà dọ̀la nílùú Èkó yìí káàkiri ilẹ̀ Yorùbá, ọjà ọrọ̀ọ́rùn sì wà. So lẹ́fì mọ̀ pé ètò ti wà nílẹ̀ Yorùbá kóyìnbó tó dé. Bọ̀gbà tóyìnbó dé, wọ́n lo divide and rule láti fi capture wa. Wọ́n mọ̀ pé ìran Yorùbá fẹ́ràn owó. Owó ni máa jẹ́ kí Yorùbá jara wọn níyàn. Owó ni. Tẹ́ bá rí Yorùbá kan tó padà lójijì, tẹ́ bá wádẹ̀ dáadáa ó ti gbowó. Ṣùgbọ́n nígbà tá a padà tó rí ilẹ̀ Yorùbá tó padà, eré àyè làwọn èèyàn kọ́kọ́ lọ mójútó ná. Ìjẹkújẹ náà kọ́kọ́ mójútó. Torí kò sẹ́ni tí ó gba ìgbàkúgbà tí ò ní wàkíwà. Tí ń dalẹ̀ Yorùbá rú nìyẹn. Ṣùgbọ́n a dúpẹ́ dọ̀lọ́run tá a bá délé ní. Ọgbọ́n làwọn bàbá wa fi tòlú àti ìmọ̀. Ọgbọ́n yẹn ò sì tán bẹ̀ dọ̀la. Àwọn èèyàn sì ń display skill pé ọgbọ́n ò tán lẹ̀ Yorùbá sẹ́. Wọ́n sì ń fọgbọ́n ọnú ṣe. Ẹ wo ọgbọ́n tí aṣíwájú ń lò ní federal level tó wà. Ẹ wo ọgbọ́n ọnú tí ń dá. Àwọn ará abẹ́ mo gbọ́ news kan láàárọ̀ yìí tí Sheikh Gumi títí ń yarí wípé àwọn ò lè fún aṣíwájú ní second term. Mo mọ̀ pé wọ́n ó ṣe bẹ́ẹ̀. Aṣíwájú gan náà ń prepare fún. Lẹ́ẹ̀fì mọ̀ torí ẹ̀ tó jẹ́ kí n mọ̀ tẹ̀lé aṣíwájú nìyẹn. Ẹni tí máa prepare fún gbogbo nǹkan ni, gbogbo challenges ní life. Bẹ́ẹ̀ dá ṣe gbọ́dọ̀ rí nìyẹn. Tó bá ń prepare fún gbádùn, máa prepare fún kú. Méjì ni. Ìwọ tó o bá ti ń sá pé o ò fẹ́ kẹ́mi èrè ó lọ sí, o ò lè jagun lẹ̀ Yorùbá, o ò lè gbé Yorùbá débi kankan. Gbogbo ẹ̀dá tí bá ti ń bẹ̀rù àti kú. Aṣíwájú tẹ̀ ń wò tí ń rìn gẹ́gẹ́ yẹn tẹ́ rò pé kò lókun nú. Ẹrú tó bá sọ pé ẹrú kú number 1, aṣíwájú ní jẹ́ bẹ́ẹ̀. Ó ní ẹ̀mí. Inú mi máa ń dùn, máa ń ṣàdúrà fún. Ṣé báwọn kan, àwọn tọkùnrin tóbìnrin kan náà ló bí aṣíwájú sílẹ̀ Yorùbá. Ewu tá aṣíwájú ń dáwò lára. Ẹ dákun, tí ò bá wá já síwájú, ta lẹni náà tó lè tó gbangba sùn lọ́yẹ́ tó lè kojú àwọn ará bí. Ìrìn bá bọ́ńtọ̀ ọ̀hún tó lè kojú àwọn ará bí. Òṣèlú wọn lé débi pé Nàìjíríà yìí wọ́n pọ́kẹ́tì ẹ̀, wọ́n sọ di ogún ìdílé wọn. Ìtàsíwájú tí ń dánwò lọ́wọ́lọ́wọ́ yẹn, ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ òṣèlú lè má mọ̀. Àwa tá a mọ bọ́tà study game yẹn àti rí bí ṣe ń lọ, a rí wípé kìí ṣe nǹkan tó rọgbọ ní o. Ẹni tí ó dánrù rẹ̀ wò nílẹ̀ kóòtù òjíire láàrin ẹ̀yà mẹ́ta ẹ̀yà yòókù kò rọrùn. Ẹ mọ̀ nípa ọ̀tàn ìjẹ. Wàláhì tẹ́ bá fi pásítọ̀ Ọ̀ṣínbàjò síbẹ̀ yìí wọ́n kàn mọ́ ti ding dong ní tọ́dún fi dé. Lórí ọ̀gágun tó ṣẹ̀ṣẹ̀ yàn fún EFCC láìpẹ́ yìí, bí etí ẹ̀mọ̀ kan lè fún Yorùbá ní EFCC, kò ṣẹlẹ̀ rí, kò tí ì ṣẹlẹ̀ rí.
ivo kí Yorùbá jẹ́ ebi Yorùbá ti jẹ́ president rí, Hausa sì jẹ́ EFCC, South tó ti jẹ́ president Nàìjíríà rí tí wọ́n sì tún mú Hausa ní EFCC. So àwọn ni wọ́n lọ ọ́fíìsì yẹn bọ̀ láti 1999 tí wọ́n ti create ẹ̀ bí i 2000 tí Ọbásanjọ́ ti create ọ́fíìsì yẹn. Yorùbá ló create EFCC, àwọn ni wọ́n ń lò, but ọkùnrin la ṣíwájú sẹ́ẹ̀ wàláì ẹ kàn mọ́ fàdúrà ràn lọ́wọ́ wàláì tàlà yóò ṣe tó dáa o. Aṣáájú máa perform, wọ́n lè di lọ́wọ́ ṣùgbọ́n yóò tayọ. Ogun kan bẹ tí mo perceive lórí ọ̀rọ̀ aṣíwájú tí mo mọ̀ pé yóò ṣẹlẹ̀, ṣùgbọ́n òun náà gbọ́n kó tó lọ yàn kọ́ níbi tó ti yàn kọ́, ṣùgbọ́n mò ń rò ó kẹ́ni náà wọ́n betray rẹ̀, òun náà ní vice ẹ̀. Ẹ máa bẹ lọ́hùn torógun tó lé ní tígbàkejì èèyàn bá ń finú bá èèyàn jà téèyàn mọ̀, ó rọrùn fún wọn láti rẹ́ẹ̀mí èèyàn dá lógbòdò, ṣùgbọ́n Ọlọ́run nífẹ̀ẹ́ mi aṣíwájú lé wọn lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Èèyàn ní dárúkọ ẹni náà bọ̀ mo ti dárúkọ igbákejì ẹ̀, torí ẹ̀ ló ṣe lọ mú. Ìran yín àti ìran Yorùbá ní nǹkan ṣe papọ̀ láti lẹ̀, torí ẹ̀ lójú gbàbẹ̀ lọ pé bí a máa ti dín olùnàgó wọn, ẹni bá sì máa ti dín olùnàgó yóò máa ti lọ rẹ̀. Ìdí nìyẹn tó fi gbàbẹ̀ yẹn lọ láti lọ yẹgbákejì. Tó bá yàn láàrin àwọn ará bí wàhálà ni, òun yìí ṣe típíkù Fúlàní, kì í sì ṣàwùsá. Àwa làákàn categorize ẹ̀ pé Haúsá Fúlàní ni, kì í ṣàwùsá Fúlàní. Ìdí nìyẹn tógun tátìkù gbé tó fi lé. Ẹ kàn bá fàdúrà ara aṣáájú lọ́wọ́, kò sí tí ó ṣe o, agbára lọ́wọ́ Ọlọ́run. Yóò sọ̀kalẹ̀ láyọ̀ àti àlàáfíà, yóò lo ọdún 8 rẹ̀ tí ó pé gẹ́gẹ́ pẹ̀lú ọgbọ́n ló ti ń ta yẹn. Ó ní àwọn kankan tá a perceive lórí ìrìn àjò yẹn tó jẹ́ kí n sọ nǹkan tí mò ń sọ yìí. Ẹ rí wípé oyè yẹn fi sílẹ̀ Yorùbá gan, wàhálà ó fi sílẹ̀ Yorùbá. Kò sí state tí ń bẹ nílẹ̀ Yorùbá tí ò lọ́mọ ní gọ́fìmẹ̀ntì tó wà ń ta yìí, tí ò lọ́mọ rẹpẹtẹ, kì í ṣe ọmọ kékeré pé 2 àbí 3 rẹpẹtẹ tí wọ́n gbà àkóso agbára. Wọ́n ṣe wà ní board náà, wà ní directors náà, wà ní minister. Ọpẹ́ ní fọ́lọ́run ọba, kò ṣẹlẹ̀ rí. Àwọn náà ti ń lò bẹ́ẹ̀ látọjọ́ tó ti pẹ́. Nígbà tí Jonathan náà ṣèjọba, ẹ rí pé Yorùbá péréte ló lò. Ifun ó wà lára tó dìjà Ọbásanjọ́ àti Jonathan nígbà tí wọ́n mú Mulikat láti Ọ̀yọ́ pé kó lọ di Speaker of the House nígbà yẹn. Tó bàbá mú Mulikat fàdání lọ bá Jonathan, àwọn kò ló àṣírí mo gé fún ilé ní. Ó wà lára kan tó dìjà Jonathan àti bàbá Ọbásanjọ́ tí bàbá Ọbásanjọ́ fi kẹ̀yìn sí. So ìyà yẹn jẹ Yorùbá lọ fá. Now ọba Tinubu dẹ̀ ní ó study game kó tó débẹ̀. Ó ní nǹkan tí mò ń sọ pé àwọn tó bẹ̀rẹ̀ òṣèlú ní ẹjẹ́ wọn máa yanjú nǹkan wọn. Àwọn tó bẹ̀rẹ̀ nígbà tí ẹ̀ ń pariwo pé kí ni ìwúlò bàbá kékeré nígbà tó wà nígbàkejì president Nàìjíríà tó jẹ́ vice president Buhari, kí ni ìwúlò rẹ̀ fúnlẹ̀ Yorùbá? Mo ní kò lè wúlò nítorí pé ìdí àmàlà ló wà tí wọ́n fi pè pé kó wá joyè. Ó lóun ò rò sẹ́ni tí ò wá rò kankan kí lẹ fẹ́ kó ṣe, kò ní plan fún pẹ̀lẹ́dẹ́ bá rẹ̀ ń bẹ̀ ni. So ó wà lára nǹkan tó jẹ́ ká pàdánù, torí ẹ̀ láwọn kan ṣe kick against ẹ̀ pé kò gbọ́dọ̀ continue. Tó bá continue kò ní ṣe nǹkan kan tọ́jọ́ fi lọ. Àwọn èèyàn kan kì í study nǹkan, torí ẹ̀ la ṣe ní pé kí wọ́n fún aṣíwájú kájẹ́ kó lọ, because olómọwé yẹn set gbogbo àwọn kìíní ẹ̀ síbẹ̀ fúnra rẹ̀ tó dẹ̀ rán execute lẹ́yọ kọ̀ọ̀kan 1 by 1 tó fi dè ní. Ọpẹ́ ní fọ́lọ́run ọba, àti ríbi tí ìrìn àjò yẹn ń lọ, àti ríbi tí ń lọ. Lágbára Ọlọ́run ọba yóò favour Yorùbá délẹ̀. Eléyìí tó wá tó pàtàkì nínú ọ̀rọ̀ títí olóṣèlú nìyẹn. Eléyìí tó pàtàkì ń bẹ báyìí ó ní títí àwọn oní Yorùbá nation or no Yorùbá nation. Ìkíní kan ó ń kọmí lóminú nílẹ̀ Yorùbá.
ọ̀dọ̀ Yorùbá sọ wípé gbogbo èèyàn ò lè gbọ́ tán, pé gbogbo èèyàn ò lè gbọ́ tán, pé tẹ́ ẹ bá ra àwọn kan tá kọjú sọ́nà Èkó ẹ̀ ṣe ra àwọn kan náà tí ó kẹ́yìn tí ó kọjú sọ́nà Ìbàdàn. So méjì nìrìn àjò ayé, bí ìlú gángan ni, ibi tó kọ sí mi kan ni ó kọ sí wọ. Lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kò já lè bẹ́ẹ̀ ní kankan wí sí orí ọ̀rọ̀ Yorùbá nation. Àwọn kan sì nígbàgbọ́ pé UN ń bọ̀ ńjọ́ kan wá lé àwọn, ṣé UN yóò lé àwọn tó wà níjọba Nàìjíríà kúrò ní pé kí wọ́n mọ́ lọ? Ṣé àwọn èèyàn mọ nǹkan tó ń pè ní ìjọba ni? Ẹ mọ nǹkan tó ń pè ní ìjọba. Ó wà lára nǹkan tó jẹ́ kí ominú máa kọ mí gan pé Yorùbá sì need orientation, a need ìtẹ̀síwájú lórí àwọn àlànà tá à ń gbé kalẹ̀ tá a fi yanjú ọ̀rọ̀ Yorùbá nation yìí. Ní kẹ́ ẹ pawọ́dà lórí ẹ̀yìn, ní kẹ́ ẹ pa kẹ́ ẹ mọ̀ sí mọ́. Èmi gan ara yín lèmi gan àkàntì ìyọjú ni Yorùbá nation. Èmi tí mo dúró yìí ọ̀kan gbòógì ni mí ń bẹ̀. Ṣùgbọ́n pàtàkì nǹkan kan wà tí ẹ máa ń rò tó pé common sense. Nǹkan tí ò bá lè dán lọ́dún 7 ọdún 10 sísìn, kọ́lẹ́tẹ̀ yóò máa pilẹ̀ rẹ̀. Tó bá rọrùn ní Ìgbò ti lọ tipẹ́tipẹ́. Ìgbò sapá jù yín lọ lórí ọ̀rọ̀ à ń gba òmìnira. Ìgbò wọ́n sapá ju Yorùbá lọ. Àwọn fẹ̀mí wọn lélẹ̀ dọ́là, wọ́n ṣe ń fẹ̀mí ara wọn lélẹ̀. Ṣùgbọ́n àwọn afẹ́kẹ́ tí wọ́n la ẹ̀mí lọ. Yorùbá gbọ́n púpọ̀. Nígbà tá a gba òmìnira fún Nàìjíríà fẹ̀mí lélẹ̀, Yorùbá wà náà tó design kí a lè rí ìjọba gbà pẹ̀lú rọrùn, àdẹ̀gbà pẹ̀lú rọrùn. Ẹ lọ wo àwọn tíìmù tó jà fún òmìnira ilẹ̀ Yorùbá, tẹ́ ẹ bá wò wọ́n bẹ̀rẹ̀ látòrí Abamakọ́lì, ẹ wo àwọn ìgbésẹ̀ táwọn bàbá yẹn ti ń gbé bọ̀, táwọn Awólọ́wọ̀ náà kọ́ntínú láti bẹ̀ títí tómìnira fi di tiwa. So mo rò wípé ní tá a bá fún wọn, ní tá a bá mú lé kókókó ní máa lé kankan mọ́ ni bí yóò tàwọn Ìgbò. Ní tá a bá fẹ̀sọ̀ mú ní máa rọ̀, ní máa dùn. Ẹ jẹ́ àfẹ̀sọ̀ mú, ẹ má jà mọ́ pákànléke. Ìyẹn jẹ́ iní. Ìkejì, ìmọ̀ràn fún àwọn ọba ilẹ̀ Yorùbá. Ìmọ̀ràn fáwọn ọba ilẹ̀ Yorùbá. Ilé yìí ó máa jẹ́ pàtàkì ọ̀rọ̀ mi sáwọn ọba ilẹ̀ wa. Ṣé ẹ rí ibi tí a ti ń jẹ Yorùbá púpọ̀ jù? Púpọ̀ ẹ̀ ló ń wá látọ̀dọ̀ àwọn ọlọ́mọ ọba nílẹ̀ Yorùbá. Púpọ̀ ẹ̀ ń wá látọ̀dọ̀ àwọn ọlọ́mọ ọba. Tẹ́ ẹ bá yan ọmọ oyè, ẹ máa jó jẹ́ ẹni tí ìlú ń fẹ́, tí fá fẹ́, ẹni tí ó ṣèlú lóore. Ẹ má jẹ́ kẹ́ máa wò pé nítorí àpò títí yín pé nìkan ara Toyota fún yín nígbà tí ẹ̀yin ìwà rẹ̀ fàjẹ́ 20, tẹ̀sí gba Toyota 20 nídìí ẹnìkan lọ́wọ́ ẹnìkan pé fi sọba àti wá mú èèyàn gidi joyè nílùú. Ǹjẹ́ ò di wàhálà? Yóò di wàhálà nígbà tí ẹ bá ń gbàbọ̀ àbẹ̀tẹ́lẹ̀ kí ẹ tó fìyà jọba. Òun ló fa gbogbo wàhálà tẹ́rí tó bá lẹ̀ Yorùbá láti lẹ̀. Àwọn ọba eléyìí tí wọ́n dá ń bẹ̀ ló pọ̀, eléyìí tí wọ́n dá ń bẹ̀ ló pọ̀. Eléyìí tí ò bá ti lè ṣe lé bàbá rẹ̀, ẹ yọ̀ǹda rẹ̀, ẹjọ́ máa lọ síbi tí bá ń ṣe. Ẹjọ́ bú tó tọrọ yẹn sọ lẹ́ẹ̀kan sí. Àwọn oní ìṣẹ̀ṣe, àwọn ni wọ́n ní ipò ọba. Ẹ yọ̀ǹda ipò ọba fún wọn, ẹ jẹ́ wọ́n máa yan ọba wọn. Ìlú tá a bá ìṣẹ̀ṣe wọn fi tẹ̀ ẹ́, tẹ̀yìn fi lè gbébẹ̀ pẹ̀lú rọrùn. Tẹ́ ẹ bá wò ó ní gbogbo region tó wà ní Nàìjíríà, ìlú tó wà peaceful jù ilẹ̀ Yorùbá ni. Kì í dẹ̀ ṣe ìmọ̀ àwa tó ní yìí, ìmọ̀ àwọn tó tẹ̀lú wọn ni, pẹ̀lú àwọn nǹkan agbára tí wọ́n fi tẹ̀lú àti àwọn àdéhùn tí wọ́n ní pẹ̀lú àwọn onílẹ̀. Òun làwọn ìlú yìí ṣe wà títí dọ̀la. Ṣùgbọ́n èyí wá dé nítorí pójú yín là sáwọn nǹkan kan tẹ̀yìn ò mọ̀ pìlẹ̀ rẹ̀. Nígbà tẹ̀yìn ó rí ẹwọ àwọn ìlú tó wà lágbàáyé, kò sí ìlú tó ṣẹ́tù. Wàhálà ilẹ̀ Yorùbá ṣẹ́tù o, ẹ má jẹ́ parọ́ tẹ̀yìn jẹ. Ibi tẹ́ ẹ lè gbé pẹ̀lú ìrọ̀rùn ilẹ̀ Yorùbá ni tí ò ní sí wàhálà. Ibi tẹ́ ẹ lè gbé pẹ̀lú ìrọ̀rùn, tẹ́ ẹ lówó lọ́wọ́, tẹ́ ẹ máa gbádùn bí ayanú Latin, ilẹ̀ Yorùbá ni o. Ẹ lọ àwọn tó wà nílẹ̀ Haúsá, inú fo àyàfo ni tó bá dijọ́ Jímọ̀. Ẹ lọ wò wọ́n dáadáa. Ẹ lọ àwọn tó wà nílẹ̀ Ìgbò ìjọ Monday ní títí wọn nìṣòro, inú fo àyàfo. Ìjọ wo ni inú fo àyàfo ńlẹ̀ Yorùbá?
tí ìbá ṣe pé tí disaster bá wáyé bí iná abẹ́kun omi nǹkan àwọn nǹkan táwa lè rí nìyẹn tó jẹ́ natural disaster. Kì í ṣe pé àwọn jàǹdùkú kan kàn dédé gọ́ọ̀bì kan wọ́n máa dán nǹkan tí ò dáa wò. Ilẹ̀ wa ilẹ̀ tá a fi ìwọ̀ tẹ̀ ni. Ìwọ̀ la fi tẹ ilẹ̀ Yorùbá. Ìwọ̀ tó jẹ́ pé ọ̀wọ̀ wà lára ilẹ̀ Yorùbá gan. Ní tí àìbá ṣe ńlẹ̀ Yorùbá á ti jẹ́ ká lè jò ó mọ̀ pé irú nǹkan báyìí àìṣe lu tiwa o. Tó bá ṣe kélé ó gbé, tí kélé bá sì ti gbé àwọn yòókù náà ó fara hàn pé èmi ò bá yín sí ń bẹ̀ o. Wọ́n jẹ́wọ́ ara wọn kíákíá. Ntọ́lọ́run fi ń safeguard ilẹ̀ Yorùbá nìyẹn. Tẹ́ ẹ bá ti wá bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn ọba kọ́ba ẹ sọ gbogbo opportunity yìí ẹ máa sọnù, torí pé níbi tí ìtọ̀sẹ̀ dé nílẹ̀ Yorùbá wọn ò ní continue níbẹ̀ mọ́. Ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́, kì í ṣe ìsọ̀yọ́ nìkan, gbogbo ilẹ̀ kóòtù òjìire nìtọ̀sẹ̀ ló ní. Ẹ̀yin ẹ wo irú àwọn ìlú tí mo kọ jáde yìí tó jẹ́ pé ifá tí wọ́n fi tẹ̀ wọ́n òun là ń yẹ̀wò látàárọ̀ lénìí. Irú Ẹdẹ Ọ̀sà Ọlọ́yán ni wọ́n fi tẹ ìlú Ẹdẹ dúró. Ìlú Òṣogbo wọ́n fi dín Ìlẹ̀kẹ̀tẹ̀. Ìwó Ọ̀bàrà Òtúrá wọ́n fi tẹ Ìwó. Wọ́n fi òfún méjì tẹ Ìláràngún. Wọ́n sì fi òdì méjì tẹ Adó Òbíní. Ìdó Èkìtì Ògúndáwòrí náà fi tẹ̀. Ẹ dákun sáwọn ìlú yìí títí tó fi dé Àwórí Ọ̀tà. Eworu Àwórí Ọ̀tà, eworu fa tó fi tẹ Àwórí Ọ̀tà. Ìrẹtẹ̀ Ọ̀wọ́nrín. Ṣé gbogbo àwọn ifá yìí ẹ rò pé kò nítumọ̀ tí wọ́n fi tẹ̀lú? Ẹ wá ní ìlú òníwà peaceful. À ń sọ̀rọ̀ fá fún yín níbi tí Fárìndé lórí ilẹ̀ Yorùbá capacity tó ní. Ìlọrin tẹ̀wọ̀n yẹn ò délé sẹ́tù, kì í ṣàfáàfáà ló tù. Àfáà kan ò lè rílẹ̀ Ìlọrin tù nítorí pé Sókótó mi tí babalábá wọn gan gbé gan wọn ò rí tù. Kánò táwọn ìran wọn ń gbé gan wọn ò rí bẹ́ẹ̀ tù. Ogun lójoojúmọ́ ni. Ifá tí wọ́n fi tẹ̀ Ìlọrin Ọ̀kànràn Wọ̀rí ni wọ́n fi tẹ̀ Ìlọrin Ọ̀kànràn Wọ̀rí ni wọ́n fi tẹ̀lú Ìlọrin dúró. Ifá Ìlọrin mo sọ lónìí. Ẹni bá ní Ìlọrin ilẹ̀ Fúlàní ni ẹni ó sáwò kó mẹ́fídẹ́ǹsì pé Fúlàní ló ní kó mú wá. Torí ẹ̀ mo ṣe ń sọ fún yín pé gbogbo iṣẹ́ Yorùbá ti ń bẹ́lẹ̀ Ìlọrin tó wọlé sílùú Ìlọrin pátápátá sì ń mí ń bẹ̀. Níjọ́ tí ọwọ́ bá kọwọ́ ẹ̀rìn tí ó mọ̀ ṣẹlẹ̀. Àmọ́ àwọn tó jágbà àgbà Yorùbá ń bẹ̀ wọ́n lè jẹ́ mùsùlùmí, wọ́n lè jẹ́ kìrìsìtẹ́nì tó jágbà Yorùbá wọ́n mọ̀ òdodo ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n kálukú kankan ń dọwọ́ borọ́. A mọ̀ pé irọ́ wọn fi ṣe ètò ọbẹ̀ yẹn níjọ́ kan òdodo ọ̀rọ̀ ó ba bọ́rọ̀ lọ́rin ṣe rí nìyẹn. So tábà wá nílẹ̀ Yorùbá ń tò ètò wọn táwọn ará àjọ ń fi tòlú wọn nu, táwọn aráàlú wọn fi tòlú wọn. Ẹ wá wò lé ní Ifá yìí ti wá gbé ògo Yorùbá jáde débi pé ìmọ́lẹ̀ yẹn ti wà káàkiri títí wọ Japan ni wọ́n ń dífá lé ní títí wọ Japan. Ohun kan ṣoṣo tí wọ́n fi ń dún nílé Ifẹ̀ láti jọ náà wọ́n sì fi ń dún bẹ́ẹ̀ náà dọ̀la. Ẹ lọ wò ó, kò tí ì síbi tí wọ́n ti ń fòyìnbó túfá o, mi ò tí ì rí. Mo wá títí Japanese kan wà lọ́nà tẹ́ bá rí Ifá tóun lòun ló lọ ṣe kíní ike Ifá tiẹ̀ lọ́tọ̀. Tẹ́ bá rí nǹkan tí fi bí ṣe ń dá Ifá di iṣẹ́ morúkọ tí ń jẹ́ ń bí ní jẹ́ lọ́hùn. Gbogbo ètò àwọn olóòótọ́ Ifá pátápátá tí ó lò ni wọ́n ń lò tó fi ń ṣètò Ifá yẹn. Kéèyàn kan wálé kò sí ti ń jẹ́lẹ̀ Yorùbá kẹ́nìkan ó ní pé irọ́ ni, kẹ́nìkan ó máa fẹnu ṣátà àràn Yorùbá níbi tá a bá dé. Torí ẹ̀ mo ṣe wá sórí kan nìyí wípé àgbájọwọ́ báyìí ìní máa gbẹ́rù dórí. Ẹja gbárùkù tira wa nílẹ̀ Yorùbá. Ẹ má jà sọ̀tẹ̀ ara wa, ẹ má jà sọ́dìjà mara wa lọ́wọ́. Kí gbogbo lọ́balọ́ba kí wọ́n ìkúìpù àwọn ọdẹ ìlú wọn. Gbogbo ẹni tó bá gbaṣẹ́ lọ́wọ́ yín tó jọ́dẹ tó jọ́ mọ̀ ìlú ẹjẹ́ ó jọ́mọ tẹ́ ẹ mọ̀ dáadáa délé. Àwọn ni ẹjẹ́ kó wà níbodè ilẹ̀ Yorùbá. Torí àwọn agbésùmọ̀mí níjọ́ kan ó jọ́ kan wọ́n fẹ́ hit ilẹ̀ Yorùbá. Ẹ dákun àfọlọ́run ọba tó láyé àfi bẹ̀yìn. Ẹ mójútó resources ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá sọnù. Ẹ má jẹ́ ó sọnù. Àwa Yorùbá táwa ń lè ga àpọ̀ táwọn ti bẹ lẹ́yìn odi.
nígbà tá a tún nínú research kan tá a tún discover wọ́n ṣe 50 million sílé, wọ́n ṣe over 70 million sẹ́yìn odi tó jẹ́ Yorùbá. So ìran Yorùbá ti pọ̀ káàkiri àgbáyé, a gbọ́dọ̀ mójútó. Àwa tá à ń ṣètò bí ilẹ̀ Yorùbá ó ṣe lọ síwájú tí ó gòkè, ẹ má jẹ́ kó rẹ̀ yín, ẹ má jẹ́ kó rẹ̀ yín. Ètò kékeré kan bẹ tá a fẹ́ ṣe lọ́dún yìí àbí early next year, a fẹ́ kó jẹ́ Yorùbá festive period tí wọ́n ṣọdún apart from ọdún ṣẹ̀ṣe. Yorùbá parapọ̀ gbogbo wa pátá, ó dẹ̀ níbi tí wọ́n fi ṣe ibùdó tí wọ́n ti ṣọdún yẹn, so that àwọn èèyàn ó lè mọ pàtàkì ilẹ̀ Yorùbá. Ìlú kọ̀ọ̀kan yóò lè display culture wọn tí wọ́n fi ń jẹ́ Yorùbá láàárín ìrìn àjò yẹn. Ètò ń bọ̀ lórí ẹ̀ tá à ń ṣe lọ́wọ́ lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, à á gbé jáde láìpẹ́ yìí. Wọ́n dẹ̀ gbé gbogbo ètò yẹn bó ṣe fẹ́ lọ. Gbogbo àwọn gọ́fúnà wa la fẹ́ kán pàtẹ́kì ń bẹ̀, gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá la fẹ́ kí wọ́n pàtẹ́kì ń bẹ̀. A fẹ́ kí àwọn ọba kọ̀ọ̀kan kí wọ́n ní ibi tí wọ́n ti ràn wá lọ́wọ́ lórí ìrìn àjò yẹn ń bẹ̀. Ìyẹn ilẹ̀ tó tá à ń pò lọ́wọ́, tá à ti pò tán, tá a fẹ́ mọ bó ṣe fẹ́ lọ. Ilẹ̀ Yorùbá ò ní dàrú o, àṣírí ilẹ̀ Yorùbá ò ní tú o. Lẹ́ẹ̀kan sí bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu, gbogbo báyìí lọ́wọ́ máa yọ ọ́ jorí lọ, ẹ yọjọ́ tá yín lọ o. Gbogbo báyìí lọ́wọ́ máa yọ ọ́ jorí lọ, ẹ yọjọ́ tá yín lọ o. Ọ̀gá mi Sanwó-Olú, gbogbo báyìí lọ́wọ́ máa yọ ọ́ jorí lọ, ẹ yọjọ́ tá lọ o. Gbogbo báyìí lọ́wọ́ yọ ọ́ jorí lọ, ẹ yọjọ́ tá lọ o. Òkè báyìí ẹ máa rú sí, òkè báyìí lẹ́ẹ̀ máa lọ o. Làwa náà máa lọ nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ni ó rí àṣẹ Èdùmàrè. Kò ní jù báyìí lọ. A tún padà bọ̀ wá lálẹ́, àkànníkà ṣe ọ̀rọ̀ ìṣítí eléyìí láwọ̀ àárọ̀ yìí ni. Ẹ ṣé gan.